ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Gómìnà ìpínlẹ̀ Kwara gómìnà Abdulrahman Abdulrazak ti kéde wípé àwọn èèyàn tí wọ́n tó 138 níye eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé nílé ìjọsìn Christ Apostolic Church eléyìí tí ń bẹ ní Èrùkù níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá lọ yìí ni wọ́n ti gbà lákòlò àwọn ajínigbé báyìí o, gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe léde láti nínú àtẹ̀jáde kan eléyìí tó wá látọwọ́ akọ̀wé fẹ́tòrìn sí gómìnà yun Rauf Àjàkáyé ló sọ di mímọ̀ ló sì ń ṣàlàyé takuntakun tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti àwọn iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò ilẹ̀ Nàìjíríà tí wọ́n kó láti lè rí dájú pé wọ́n gba àwọn tí àwọn ajínigbé jí gbé ọ̀hún wọ́n gbà padà ní àkólò wọn, gẹ́gẹ́ bí gómìnà ṣe gbóṣùbà fún ààrẹ Bọ́lá Tinubu wọ́n ṣe iṣẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ elétò ààbò tí wọ́n sì rí wọn àwọn tí ajínigbé jí gbé ọ̀hún tí wọ́n sì rí wọn dóòlà nígbà tí wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ nígbà tí wọ́n fi ìdí bí wọ́n ṣe rí wọn gbà padà lákòlò àwọn ajínigbé ọ̀hún múlẹ̀. Ẹni tí ó jẹ́ akọ̀wé fún ilé ìjọsìn CAC Òkèṣẹ́gun Michael Àgbábíàká ló sọ di mímọ̀ wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀jọ̀ aláàbò DSS òun náà ló jẹ́ pé nìkan bíi aago 4 ìrọ̀lẹ́ òun náà ni wọ́n wá fi tó àwọn èèyàn ní ìletò ọ̀hún létí tí wọ́n sì ní àwọn tí wọ́n yọ̀ǹda ọ̀hún tí wọ́n ti gbà lákòlò àwọn ajínigbé náà wọ́n darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn láìpẹ́. Ọ̀gbà bẹ́ẹ̀ bíṣọ́ọ̀bù ìjọ kátólíìkì eléyìí tí ń bẹ ní Kòtàngórà Reverend Bulus Dawa Yohana gẹ́gẹ́ bí òun náà ni ó ti fi léde ló ti fi fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó 50 níye tí ó jẹ́ ti ilé ẹ̀kọ́ St Mary eléyìí tó jẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama tó jẹ́ taládàáni eléyìí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ tí ń bẹ ní abúlé tó ń bẹ nílùú Papiri níjọba ìbílẹ̀ Agwara ní ìpínlẹ̀ Niger. òun náà ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún báyìí tí wọ́n ti jàjàbọ́ lọ́wọ́ àwọn tí wọ́n jí wọn gbé wọ́n sì darapọ̀ mọ́ àwọn òbí wọn, gẹ́gẹ́ bí Reverend Yohana bóyá sọdúnmọ̀ lẹ́ni tí ó tún jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún. Ó sọdúnmọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n jàjàbọ́ lákòlò àwọn ajínigbé náà láàrin ọjọ́ Ẹtì sí àná ọjọ́ Sátidé tó sì jẹ́ pé wọn ò láǹfààní láti padà sí ilé ẹ̀kọ́ náà, gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fìlédè láti níbi àwọn òbí kan eléyìí tí ọmọ wọn ti darapọ̀ mọ́ wọn tí wọ́n sì pé ilé ẹ̀kọ́ wípé àwọn ọmọ wọn ti dé padà nígbà tó sì jẹ́ pé lára àwọn tí àwọn òbí tí àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí náà ni wọ́n fi mọ̀ wípé àwọn ọmọ wọn ti dé padà yìí, àwọn ọmọ tí wọ́n ṣàjàjàbọ̀ lọ́wọ́ àwọn alákòlò àwọn ajínigbé tí wọ́n jẹ́ 50 níye. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ó sì kù àwọn ọmọ tó tó 284 ní ìgbèkùn àwọn ajínigbé ọ̀hún eléyìí tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún 14 ń bẹ nínú wọn àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tó tó 12 náà ti ń bẹ nínú wọn. Yohana lẹ́ni tí ó tún jẹ́ alága fún ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ní ìpínlẹ̀ Niger ló sọ di mímọ̀ ló sì ké sí gbogbo àwọn èèyàn láti máa gbàdúrà láti lè jẹ́ kí àwọn ajínigbé ọ̀hún kán dá àwọn ọmọ náà sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àlàkalẹ̀ oríṣiríṣi onírúurú ọ̀nà báyìí láti mú kí ètò ààbò kó túbọ̀ yí dáyín sí ní ìpínlẹ̀ yìí, gẹ́gẹ́ bí àṣẹṣe wa látọwọ́ ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun, gẹ́gẹ́ bó ṣe pa gbogbo àwọn kọmíṣánná láṣẹ láti mú ètò ààbò ẹ̀mí àti dúkìá pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ibi tó jẹ́ dúkìá ìjọba láti mú ní ọ̀kúnkúndùn àti dúkìá àwọn aráàlú àti ẹ̀mí àwọn aráàlú láti mú lọ́kúnkúndùn káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ kó àwọn. Lójúnà náà ni ìjọba iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo látẹnu kọmíṣánná ọ̀hún ọ̀nà wọn ti ṣe àwọn àlàkalẹ̀ ètò pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti lè mú kí ètò ààbò kó túbọ̀ yí dẹni ní tìbútòrò ìpínlẹ̀ Ondo. Lawal ló sọ di mímọ̀ lẹ́ni tí ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ọ̀rọ̀ kàn àti gbogbo àwọn ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá kọ̀ọ̀kan láti lè dájú pé kálukú náà ló ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti lè mú kí ètò ààbò ìpínlẹ̀ Ondo kó túbọ̀ ṣe ẹnu rẹ̀ sí òṣèlú àlàyé pé kí àwọn èèyàn náà kàn sì wà ní ojú alákàn fi ṣọ́rí àgbà tí nǹkan tó bá ti rán lójú bá ṣẹlẹ̀ ní agbègbè kan tètè sí iléeṣẹ́ ọlọ́pàá láì fi àkókò ṣòfò rárá. Ìjọba ìpínlẹ̀ Ondo ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé àlàáfíà
láàrin àwọn ìpínlẹ̀ tájọ palapọ̀ òun náà ló jẹ́ ìpínlẹ̀ yìí lógún báyìí ní bí wọ́n ti ṣe ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú àwọn ibi tí rúgúdù nípa ààlà ilẹ̀ eléyìí ti ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo dókítà Ọláìdé Adélàmí bí ó ti ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ lásìkò tí ó yanjú aáwọ̀ eléyìí tí ń bẹ láàrin àwọn èèyàn ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èkìtì eléyìí tó wáyé ní ìlú Àkúrẹ́. Igbákejì gómìnà lẹ́ni tí olórí òṣìṣẹ́ sí gómìnà yan dókítà Adékọlá Fálóhùn lẹ́ni tí ó ṣojú fún igbákejì gómìnà òun náà ló sọ dímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo òun náà ní lábẹ́ ìdarí gómìnà Lucky Orímisan Ayédàtiwa ló jẹ́ pé àlàáfíà òun náà ní ìṣèjọba rẹ̀ tí ó yàn láàyò tó sì jẹ́ pé gbogbo àwọn tí ó mọ̀ mú ogún mi ò tẹ̀mí láàrin àwọn ìpínlẹ̀ lórí àwọn ààlà wípé gbogbo ẹ̀ náà ni gómìnà ló tún gbìyànjú láti yanjú rẹ̀ báyìí pàápàá láàrin ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èkìtì tó sì jẹ́ pé ìṣọṣẹ́pọ̀ tó dán mọ́rán yóò máa wà láàrin ìpínlẹ̀ méjèèjì náà. Wáyé ilé-ẹjọ́ gíga náà ni ó ti sẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ kan eléyìí tó ń jà rìnrìn wípé onídàájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ ipò náà ni orí ti kó yọ nínú bí àwọn agbanipa kan ṣe fẹ́ gbẹ̀mí lẹ́nu lọ́lọ́ yìí lẹ́yìn tí ó dájọ́ ẹ̀wọ̀n gbére fún Nnamdi Kanu gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ń ṣe sọdúnmọ́ wípé ìkànnà àwọn lọ́wọ́ dán lójú òpó ayélujára Facebook náà ló fi lédè wípé onídàájọ́ Ọmọ́tọ̀ṣọ́ òun náà ló yẹ pé orí kó yọ lánàá ọjọ́ sátidé láàrin àárọ̀ kùtù àná lọ́jọ́ sátidé lẹ́yìn tí ó dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún Nnamdi Kanu gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún ilé ẹjọ́ ọ̀hún Sulaiman Hasan bóyá sọ di mímọ̀ wípé irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ irọ́ tó jìnnà sóòótọ́ gbà ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ kò sí ibi tí irú bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀. Hasan ló gba àwọn èèyàn ló nímọ̀ràn wípé irúfẹ́ ìròyìn ọ̀hún kan fetí palàbá rẹ̀ o wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn náà tó sì jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe fi kélé òfin gbé ẹnikẹ́ni òun lè tó fi irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ tó fi léde láti máa fi dá ìbẹ̀rù bojo jìnnìjìnnì sí àwọn aráàlú lọ́kàn. Ìròyìn àṣálẹ́ lẹ́sìn ń gbọ́ láti kàn ní Sunset FM lábala kejì ìròyìn lẹ́tù gbọ́ròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn amúlùdùn àti ìròyìn ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. Mo kí yín káàbọ̀ padà ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú ìròyìn láti ilẹ̀ òkèèrè. Ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi eléyìí tó wáyé ní orílẹ̀-èdè Vietnam náà ni iye àwọn èèyàn tó ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn tí wọ́n ti dá olóògbé báyìí náà ni wọ́n ti tó 90 níye nígbà tí àwọn èèyàn méjìlá mìíràn sì di ẹni àwátì báyìí gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àyíká ní ìpín orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bó ti ṣe fi léde o. Wọ́n ti ṣe àkọsílẹ̀ àwọn àlékún àwọn èèyàn tí ó tó 60 níye báyìí tí wọ́n ti gbẹ́mìí mì láàrin ọjọ́ 16 nínú oṣù kọkànlá yìí ní àgbègbè Daklak lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ti di aláìnílé lórí níbi ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ọ̀hún tó ti gbá ọ̀pọ̀lọpọ̀ ilé lọ ní gbogbo agbègbè náà. Wáyé adarí fún àjọ tó ń rí sí àṣà àti ṣe nílẹ̀ Nàìjíríà Obi Ashika náà ló ti gba àwọn olórin àwọn òǹkọrin eléyìí tó ń ṣẹ̀ ń dàgbà bọ̀ ó ti gbà wọ́n lámọ̀ràn kí olúkálukú kan dúró lórí ọwọ́ wọn kó sì dúró lórí ẹsẹ̀ wọn kí wọ́n yé máa kọrin bí ẹnìkan eléyìí tí òun ti bí àwọn tó ti làmìlaka ní agbọn ti òǹkọrin nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí Ashika bó ti sọ di mímọ̀ ó ní kò nílò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wọn ń kọrin bí àwọn tí wọ́n ti làmìlaka lẹ́nu iṣẹ́ orin wípé kí àwọn náà kí wọ́n la àlàkalẹ̀ ìlànà fún àwọn náà láti jẹ́ kí àwọn náà kún tayọ pẹ̀lú ti àwọn ayé tí ó fi mọ àwọn náà ní olórin tí a yóò sì fẹ́ wọn mọ irúfẹ́ bí àwọn bá ṣe ń kọ orin tiwọn. Lákòótán ìròyìn aré ìdárayá agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Austin Jẹ́jẹ́ Okocha ló ti gba àwọn ikọ̀ Super Eagles nímọ̀ràn wípé gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n bá fẹ́ mọ kojú báyìí kan dájú pé wọ́n ń pegedé láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà gẹ́gẹ́ bí Okocha ṣe sọ di mímọ̀ lẹ́yìn tí ikọ̀ Super Eagles ilẹ̀ Nàìjíríà tún láǹfààní láti pegedé fún ife ẹ̀yà àgbáyé ọdún 2026 bí wọ́n ṣe pàdánù pẹ̀sọ́wọ́ ikọ̀ DR Congo ní abala goliwomi gbà sí ọ pẹ̀lú àmì ayò 4-3 nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ di mímọ̀ wípé kí gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà òun náà ni wọ́n fẹ́ láti rí ikọ̀ Super Eagles láti pegedé fún ife ẹ̀yà àgbáyé tọdún 2026 náà oníṣùgbọ́n gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó tún mọ́ wà níwájú wọn báyìí kan dájú pé gbogbo ẹ̀ òun náà ni wọ́n jáwé olúborí. Pẹ̀lú ìròyìn aré ìdárayá àwọn náà wakọ̀rọ̀ àṣẹlẹ̀ tó ní gúnlẹ̀ láti kàn ní Sunset FM tó bá ná nǹkan tó ń ṣẹlẹ̀ láì gbóyin tẹfẹ́ bùn wá gbọ́ ilé pò wọ́n tàbí fàtẹ̀ṣẹ́ sọ sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08180983314. Akíntúndé Akínyẹmí olóòtú ìròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣẹ́pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashar ló mú wá sétí ìgbọ́yìn ẹ̀ ṣeun.
bí ẹ ṣe ń gbọ́ wá ìsìnkú ìsinmi òpin ọ̀sẹ̀.